ẹ̀yin tèmi ṣé ẹ wà o, ṣé ẹ wà, ẹ̀yin tèmi ṣé ẹ wà pa. Èmi ọmọ yín ni o, Kẹ́mi Bùkọ́lá. Mo ń kí yín tológun tológun, mo ń kí yín tológun tológun, ẹ̀yin tèmi. Ẹ káalẹ́, ibi tẹ́ bá ti ń wò mí báyìí, ẹ káalẹ́ o, ọmọ yín náà ni o, Kẹ́mi Bùkọ́lá. Ṣé mọ̀ pé mi dédé jáde Saturday and Sunday mo máa ń jáde. Èní àlọ́ bí iṣẹ́, ara wa balẹ̀. Ìrìn tí mo rìn lánàá yẹn ní agbára, kéèyàn rìn láti Tinka dé Mile 2. Mo bá ní ẹ̀wọ̀ lẹ́ni jáde kí yá sinmi. Òun lẹ fi rí mi pé mo á wò pé eléyìí tí mo fi sinmi yẹn náà ìtú fún ẹ̀yin tèmi náà ní ohun tó ń lọ nígboro. Lákọ̀ọ́kọ́ wọ́n kọ́ máa sọ̀rọ̀ nípa àwọn ọlọ́kadà. Ọ̀kadà Èkó, àwọn ọlọ́kadà tí gómìnà wa Sanwó-Olú tó banned, òun ni mo kọ́ máa sọ̀rọ̀ lé lórí. Màá tún wá sọ̀rọ̀ nípa àwọn òṣèré wa lóbìnrin, wọ́n ṣe ń ṣayé wọn rántíràtí rádaràda. Màá tún sọ̀rọ̀ nípa yẹn náà. Àdẹ̀ tún máa mú àwọn nǹkan míì mọ́. Ṣé ẹ rí nípa ọ̀kadà tí gómìnà wa tó ń banned? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ní bínú sí wọn ni. Àwa náà ti sọ̀rọ̀ ìgbà míì gan máa ń ká mi lára pé akílódé kéèyàn máa fẹsẹ̀ rìn ọ̀nà ọ̀dọ̀ wa yẹn, kò dẹ̀ sí mọ́tò wa máa fẹsẹ̀ rìn tí gbogbo ara máa ròyàn. Irú wàhálà wo lélẹ̀ báyìí? Ìgbà tá a dẹ̀ wá rí pé àwa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, àwa rí pé gómìnà wa náà tiwa náà ni wọ́n ń ṣe. Ẹ̀yin ọlọ́kadà ẹ ní bínú ni, Ọlọ́run máa pèsè fáìní yín. Ibi tí ọ̀nà ò sí, Ọlọ́run máa lànà fún yín. Ọlọ́run máa pèsè iṣẹ́ alálùbáríkà fún yín. Àwọn èèyàn tiẹ̀ tún sọ, èmi náà tiẹ̀ tún sọ pé ó yẹ kí gómìnà wa ti bá yín gẹ́ẹ̀tì iṣẹ́ kan kó di pé wọ́n ní kí ẹ má ṣiṣẹ́ mọ́. Ṣùgbọ́n ó dàbí ipò òjijì ni nǹkan yẹn ni wọ́n gbọ́rọ̀ yẹn. Àwọn aráabí ti fẹ́ wá bọ́ǹbù Èkó, Ọlọ́run ni kó gbà wá. Kò yẹ yín sìn, àwọn aráabí pílánù tó ní sẹ́kọ̀ọ́ ò dáa, ṣùgbọ́n a dúpẹ́ pé àṣírí wọn tètè tú. Kó rí pé báyà yìí pé gbogbo nǹkan máa lọ́lẹ̀, mo mọ̀ pé èèyàn ọlọ́kadà ẹ máa ṣiṣẹ́ padà. Ẹ má bínú. Irú èmi náà ní ìsìn, ó ń ká mi náà lára, ó wà fẹ́ẹ̀tì àwa náà. Ṣùgbọ́n bó ṣe àfẹ́ẹ̀tì wa ni a lè rí òótọ́ ká má sọ. Òótọ́ òde ní ká má sọ òun. Àwọn pípì ti pọ̀ jù lÉkòó, àwọn pọ̀ gan. Gbogbo àpapọ̀ yẹn àwọn ló wà ń bẹ, kò sí Yorùbá ẹyọkan àbí Ìgbò ẹyọkan ń bẹ. So iṣẹ́ ibi tó dẹ̀ fẹ́ ṣe, wọ́n ti ń plan iṣẹ́ ibi ẹ̀kọ́ náà tó tú wọn láṣìírí. Mo dẹ̀ wọ́n pa àṣírí ọ̀tá kò ní bò ní gbogbo ilẹ̀ Yorùbá. Ìyẹn ó lọ bẹ́ẹ̀. Mo dẹ̀ tún máa sọ fún ẹ̀yin tèmi kí ó pé máa lọ sí ọ̀dọ̀ àwọn onítíátà wa. Ṣé ẹ rí ẹ̀yin tẹ́ wà lórí Facebook wa ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n máa pe àfilóyìnbó fún yín. Ẹ má kọ́ máa pe ológbò ní kìnìún fún yín. Ẹ má kọ́ pe ajá lọ́bọ̀ fún yín. Kò yẹ yín sìn. Kí nǹkan wá sórí Facebook kó pé kò sí bóun ṣe jẹ́ o, èèyàn gidi lòun o, òun níwà gidi o. Ṣé rí èèyàn bíbí ire kò ṣe é fowó rà. Bíbí ire dẹ̀ ní tó bá bí ire kò nídìí láti sọ pé bí mo ṣe jẹ́ nìyí. Ṣé yóò mọ̀ pé èéfín nìwà ni? Ìwà táwù èéfín ni. Tó bá pọ́n rẹ lé, ọjọ́ kan àṣírí máa tú. Wọ́n mọ irú ìwà tó wà lọ́wọ́ ẹ, irú ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ tó ń bò yẹn. Kò dìgbà kó tó fi ẹnu pọ́n rẹ lé pé bí mo ṣe jẹ́ ní o, èèyàn gidi ni mí o, ìwà mi dá o, olóore ni mí o, aláàánú ni mí o. Ó ní ìdí ẹ̀. Ìwà tọ́lọ̀ tó bá dámọ̀ ẹ tó bá ń wù, àwọn èèyàn tó bá ṣe ń fọ́lù ẹ, wọ́n máa mọ̀ pé ẹni dáadáa ni o, ẹni burúkú ni o. Àmọ́ rẹ̀ bá sọ fún ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ṣé ẹni tó bá tẹ̀ tún sọ pé tó ti ń yin rẹ̀, ẹ fura sí èèyàn bẹ́ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ oníjàmbá èèyàn ni. Ó ti mọ ìjàmbá tó ń ṣe, ó ti máa wò bóyá àbíyàn kan ti lọ sọ fún àwọn pípù bí mo ṣe jẹ́ ni. Òun lẹ fi rí pọ́n bá ń wá síta ẹ̀ tó máa pọ́nra wọn, tó kò sọ́pọ̀ tí wọ́n fúnra wọn o, tó máa pọ́nra wọn lé. Ìwà ọwọ́ wọn ò dáa.
ríyàn bẹ́ẹ̀ wọ́n wà nínú ilé wọ́n wà níbi iṣẹ́ kò síbi tí wọ́n kì í sí wọ́n máa fẹ́ràn wọ́n máa dán ẹnu ni wọ́n máa fẹ́ràn pọ́nra wọn lé ni aláàtọ̀ tí mo ti dé ayé o bí iṣẹ́ kiri kan irọ́ la bá ń bẹ̀ òun gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ló níwà burúkú ṣùgbọ́n nǹkan tí mo wá láìkọ́ ọlọ́run mi sí ni pé kò sí bírú àwọn èèyàn báyẹn mọ́ ṣe bò tó èéfín ni ìwà ó máa tú síta so ẹ mọ àwọn ẹni tẹ́ máa gbẹ́kẹ̀yìn lé lórí Facebook yìí ẹ̀yin tẹ́ wà ń lé náà ẹ mọ ẹni tẹ́ máa gbẹ́kẹ̀yìn lé ẹ má máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn ẹ má máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn ó ti kú wọn tí ì sí kò yẹ yín wọn kàn tiẹ̀ máa wọ ẹgbọ́n jìbìtì ẹ náà máa fi máa dọ́nu fún yín ẹgbọ́n ìwà burúkú ṣé ẹ ti rájẹ tó pààyàn jẹ rí kó dẹ̀ máa wá sẹ́kọ́ ní àjẹ́ ni mí o kinní kan o bọ́rọ̀ àwọn ẹni bí ẹ ṣe jẹ́ nìyẹn nǹkan burúkú tó ń ṣe yẹn ìwà tó wù yẹn gan náà máa sọ pé àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ju mẹ́wàá lọ so nǹkan tí advice máa fún ẹ̀yin tèmi nìyẹn ẹ mọ ẹni tẹ́ máa tẹ̀lé ẹ mọ ọ̀rẹ́ tẹ́ máa tẹ̀lé ẹ má máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu èèyàn ẹnu ó dùn dín àkàrà èèyàn mi à ní kò sí bóun ṣe jẹ́ ẹnu ni o irọ́ la bá ń bẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Mo fẹ́ sọ nípa àwọn onítíátà wa àwọn amúlùúdùn wa àwọn táwa máa ń wò tá a máa fi ṣe àríkọ́gbọ́n ṣó máa dáa kó jẹ́ pé àwọn olótú láti máa bá nídìí ìbàjẹ́ òun ló máa jẹ́ kí n sọ̀rọ̀ wọn ní alẹ́ yìí ṣé àwọn onítíátà wa àjà àwọn Yorùbá tíátà yẹn gbogbo wa tó ń wù lè rí àwọn English play àwọn ní English theatre yẹn kọ́ wúrú ìwà tí àwọn tí wọ́n ń wù wọ́n try ẹ̀ rí ọjọ́ òlẹ̀ rí pé wọ́n bára wọn jà lórí ó fọ́kọ mi ó fẹ́ boyfriend mi ọjọ́ òlẹ̀ rí wọn ò ní ṣe tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe àwọn kan wá ní Ìyábọ̀ Òjó nǹkan tó ṣe lọ́jọ́ yẹn kò dáa ẹjọ́ tó lọ́ máa ń sọ fún yín mo máa ń sọ fún yín lórí Facebook yìí pé tí ajá tó ti rí ẹni tó ń gbọ̀rù tínú ẹ̀ ń dúpẹ́ mo rẹ́ nìyí o tó àdé rí ẹ lọ́jọ́ kan tó bẹ̀rẹ̀ sí ní gbó ẹ mọ̀ pé nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn Ìyábọ̀ Òjó òun ṣe ọ̀dẹ̀ náà kò dẹ̀ ń ṣe wèrè òun ló mú mi ṣe ìwádìí ọ̀rọ̀ yìí dáadáa èmi ò ń bẹ́ sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyẹn tó ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà máa kàn fi gbá a lẹ́nu o a máa ń gbọ́ nu báíbù a máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó máa tètè gbéyàn ṣubú òun mo ṣe dáa tí mo mẹ́lò kò yẹ yín sí ẹ̀yin tèmi mo mẹ́lò mo wá lúgọ mo wá gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun wá ní kémi náà kí wá já yín sí wọ́n ní 2018 Ìyábọ̀ Òjó ó ń fẹ́ bọ̀bọ̀ yẹn wọ́n ló ń fẹ́ Ọ̀túnba Cash ìyẹn mi ò gbàgbọ́ mo gbọ́ ni o mo kàn tiẹ̀ mo gbọ́ yẹn ni mi ò gbà yẹn gbọ́ torí mi rò pé possible kó máa fẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ but nǹkan tí wọ́n sọ nìyẹn ìgbà tí yẹn lọ sẹ́wọ̀n wọn ló wá ń fẹ́ bàbá Aṣíwájú yìí kinní kan lògbò àbí ìwọ̀n kan wọ́n bó ṣe wá ń fẹ́ ó máa lọ tọ́kì ó máa lọ ń kí yẹn ó ní nǹkan tó ṣe fún ó ní estate kan tó ní bọ̀bọ́ yẹn gan kọ́ tẹ́ pé bẹ́yà àwọn estate kìíní yẹn ni àwọn home kìíní yẹn tó máa ń ta ilé yẹn ó dà pé bọ̀bọ́ yẹn náà ń ṣe wọ́n ní Ìyábọ̀ Òjó náà wọ́n jọ òun náà ó dà pé òun náà wà lára àwọn tọ́jọ́ ń monitor business ó máa gbé àǹtí wa Fathia lọ sí Turkey o ìwọ ẹ̀gbọ́n mi tẹ̀lé mi ẹ jẹ́ kí lọ celebrate yín ní Turkey ó dẹ̀ gbẹ̀yìn tí wa lọ sí Turkey ó ṣe birthday fún wọn náwó náírà wọn ṣe gbogbo ẹ̀ kò pẹ́ kò jìnnà àmọ́ nǹkan tó fàjà láàrin Ìyábọ̀ Òjó àti Fathia ní pé ó ní nǹkan kan tí Ìyábọ̀ Òjó lọ ṣe ní táìmù yẹn ní Turkey wọ́n náà ti wá dẹ́kun ó bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ yẹn kiri ọ̀rọ̀ yẹn wá di nǹkan tẹ́ pé tí ọwọ́ ẹ̀ nìkan ni mo fà sí ìsì ó ṣe wá jẹ́ pé gbogbo ayé ló wá gbọ́ ibi tíjà àwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn àtìgbà yẹn ẹ̀ rí pé Ìyábọ̀ Òjó àti woman yẹn wọn fi bẹ́ẹ̀ súnmọ́ra wọn mọ́ oníkàlùkù ń ṣe títì ẹ̀
torí àwọn kan máa ń sọ pé tó yẹ pé wọ́n ń jà ní ọjọ́ ìkómọ kí lórúkọ lady tó ṣẹ̀ bímọ yìí Tóyìn Àìmákù gbogbo wọn wà ń bẹ̀ wọ́n jà ń gbà yẹn ṣùgbọ́n ẹ mọ̀ ìjà míì wà jẹ́ pé ẹ máa kíra yín bọ̀tẹ́ ẹ̀ níjọ máa pera yín ẹ̀ ní máa wára yín lọ bẹ̀ ẹ bá ríra yín ẹ̀ kíra yín ẹ̀ kọ́ tẹ̀ máa bá ti lọ ìjà tó ń jà ń gbà yẹn nìyẹn. ìgbà tó máa di this month oṣù náà ni tí àyìn tí wàá fẹ́ tí a fẹ́ ṣe birthday ló wá rí i pé the same man tí òun gbé àyìn tí òun lọ bá lọ́jọ́ sí tó celebrate àyìn tí fẹ́ tí à tó náwó tó nára tó jẹ́ boyfriend ti Ìyábọ̀ Òjó òun ni ó ti wá lọ ṣe birthday fún àyìn tí wà ní Dubai ìyẹn ni Ìyábọ̀ Òjó rí torí ẹ̀ gbóná ló bá bọ́ta ló wá bẹ̀rẹ̀ sí ní ohun àyìn tí wà fẹ́tí àlè pè ló ní àjẹ́ ni wọ́n o kìnnì kan o àgbà ìyá o àgbà gbágbá o àgbà kókò bàbá ṣáṣun o. àwọn kan wọ́n ní fẹ́tí ẹ̀yẹn kọ́ ti ẹ̀ dáhùn Ìyábọ̀ Òjó ò ní respect lóòótọ́ Ìyábọ̀ Òjó lè má ní respect torí ó ti ṣẹlẹ̀ rí nígbà kan ṣé bí mo ṣe wà yìí paramọ́lẹ̀ tèmi kọ̀ wọ̀ sí tí èèyàn kan bá ti fi tó bá ti lè rí mi fín ní àkọ́kọ́ tó jẹ́ ọmọ tó kéré sí mi nǹkan kò lè pa á pọ̀ mọ́ láyé tó bá kí mi máa dáhùn o ṣùgbọ́n pé kí n tún wá tó máa tún wo pé eléyìí ò lè pọ̀ lójú wọ́n ní nígbà tí the same Tóyìn náà ní tó ló ṣe marriage pẹ̀lú Adéníyì Johnson wọ́n ń ṣe ní Ìyábọ̀ Òjó ló darúpọ̀ mọ́ Fathia lórí wọn ní ọ̀rọ̀ ẹ̀ dá wàhálà lẹ̀ tó jà rẹpẹtẹ ìjà yẹn pọ̀ gan tó yẹ pé pátí yẹn gan tiẹ̀ dàrú lọ́jọ́ yẹn tó yẹ pé wúmà yẹn ó kí fún Ìyábọ̀ Òjó pé òun ò ń ṣẹgbẹ́ ẹ̀ ọdún 9 ló ń gbà lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ nọ́ṣà tọ́ sí àwọn lójú ẹ̀yìn yẹn nọ́ṣà wá tí wá di ọ̀rẹ́ àpàpàǹdodo tó wá di pé Ìyábọ̀ Òjó tún gbé lẹ́yìn lọ sí Turkey lọ ṣe birthday fún pé wá gbẹ̀yìn lọ gba boyfriend ẹ̀yin tèmi ṣé ìwà tí ẹ̀yin ti Fathia wù yẹn ṣó dáa ẹ̀yin ti Fathia ọmọ 51 years ní ọdún yìí sí bó ṣe wà yẹn bí ẹ̀gbọ́n lẹ gẹ́ sáwọn ọmọ yẹn ẹjọ́ mo fẹ́ sọ fún ẹ̀yin ti Fathia dúró tí pẹ́lẹ́ ti ń ṣe é a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ 10 years to 8 years ni nígbà tẹ́ ń gbé Kòròdú ó pẹ́ tẹ́ ti ń yàn díẹ̀ mọ́kọ̀ rárá kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn Fathia Balowo Williams kí ló dé tẹ́ fi hùwà báyẹn tẹ́ ẹ̀ tiẹ̀ mọ́kọ̀ ṣé torí owó iná ni owó máa tọ̀yàn ló máa kù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kí kódà mo ní ọ̀rẹ́ láàrin yín dáadáa mo fi mú fílẹ̀ mo gbọ́ òótọ́ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo ń sọ fún ẹ̀yin tèmi ilé fún yín lófo nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo já fún yín yẹn ṣó dáa kí èèyàn kan kí mú èèyàn kan gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n nìsí lọ síbi kókó gbẹ̀yìn lọ gba boyfriend ẹni tẹ̀dẹ̀ ń jàlè lórí nìsí Ìyábọ̀ Òjó gò ń ṣẹgbẹ́ ká máa sọ pé ẹ̀yin ìyá 51 ìyá àgbàlagbà kó jẹ́ pé owó iná tí wọ́n bá palapàla ẹ̀ẹ́dẹ̀ máa ń gbé àmì celebrity àmì símí celebrity wo ni yín celebrity àgbàlélójú jẹ́ ìwò ni yín ojú lè gbó káwọn yíbo máa ṣe katakata tẹ́ ń ṣe kiri orí àgbáyé torí kìí ṣe orí Facebook nìkan ní ìsìn newspaper ti gbé yín náà tọ́dẹ̀ sọ gbogbo mo ṣe ṣe wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ síbẹ̀ fún yín ni kí ló tẹ́ máa fi máa wùwà báyẹn náà kí ń wo Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Ronke Oṣòdì Òkè ni kí ń wo kí lórúkọ wúmà Jayé ni mò ń jẹ́ kí ń wo àwọn yẹn ni àti ọ̀rẹ́ Jayé yẹn kí lórúkọ ọmọ Oǹdó yẹn kí ń wo àwọn ará bíi ibù gan Ayọ̀ Adésànyà wúmà yẹn bí ò ṣe sí ilé ọkọ tó ó respect rẹ̀ Fathia ìwọ ni lọ́tún ìwọ ni lósì ìwọ ni ẹgbẹ́ olóṣì bá Kẹ́mi jà ní pati ọmọ ọ̀gá Jídé Kòsọ́kọ́ ọjọ́ olóṣì bá Kẹ́mi jà kí ló dé ó pọ́nra ẹ lé o Fathia Balógun ó pọ́nra ẹ lé rárá kí ló dé a máa sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún yín torí eléyìí ti ń pọ̀ jù kí ló dé tí èèyàn máa mú ẹ lọ sọ́dọ̀ ọ̀pá ìfẹ́ rẹ̀ tó máa gbẹ̀yìn lọ́fẹ̀ẹ́
eléyìí ti kúrò níwà aṣẹ́wó, ìwà burúkú gbáà ni. Kódà ẹ ti ní abẹ́lẹ̀ gan ẹ ti máa sàsíra yín bí mo ṣe ń wò yín. Yes, kí ló tó yẹ pé ìtẹ́ bá jùyàn lọ lọ́jọ́ orí báyìí tẹ́ bá lọ mú ẹgbẹ́ ọmọ yín ní ọ̀rẹ́, kí ló tó yẹ pé ìwà burúkú ló máa ń wà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni ẹ mọ sórí tí mo sọ lọ́jọ́ Sunday, wúmọ̀rọ̀ burúkú ọ̀rẹ́ mi yẹn, òun náà bí 10 years ló gbà lọ́wọ́ mi, ẹ wo nǹkan tó ṣe fún mi. Eléyìí náà bí 9 years ló gbà lọ́wọ́ Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó náà lè rí tiẹ̀ lára, òun náà ní ìgbéraga tiẹ̀ lọ́wọ́, gbogbo ilẹ̀ ní lọ́wọ́, ṣùgbọ́n eléyìí tí wọ́n ní yìí ó tún worse. Eléyìí tí wọ́n ní yìí ó worse. Kí ló dé tó fi máa ṣe báyẹn, tó máa fi lọ gba boyfriend di ẹni tó mú ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n torí owó máa tán o, owó máa tán, ènìyàn ló máa kù. Tó bá yá àwọn ọmọ ilẹ̀ ló ti dàgbà tán yìí, kó máa sọ sítórì ìyá wọn, paláṣẹ́wó ní ìyá wọn, kìnnìkan àbí ẹ̀rọ pọ̀rọ̀ social media máa ń lọ báyẹn ni, kì í lọ bọ̀rọ̀, for life ló máa wà ń bẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀tara yín, bẹ̀rẹ̀ sí ní dójú tira yín. Àwọn ọmọ English yẹn, àwọn English play yẹn, lè rí wọn nídìí pálapàla. Ẹ̀yin náà ni ẹ ń wówó òjijì. I want to belong, I want to buy car, I want to buy Range Rover. Ìyẹn lẹ́ ń bá kiri. Tẹ́ ṣe ń borúkọ ara yín jẹ́. Ẹ ń borúkọ ara yín jẹ́. Lélẹ̀ tó ṣe físíkà yìí, àmọ́ kó tó ti máa ṣe lábẹ́lẹ̀ fọmọ yẹn. Ẹ ti máa múrúkọ yín ara yín kiri ilé babaláwo, mú mọ̀, kì í ṣe pé kinní. A ti dáyé iná ní ìsìn, ìdọ́ntì kì í ṣe ìní láti dáyé. Nǹkan tó lè múrúkọ bá ìṣẹ̀lẹ̀, ẹ ti máa lábẹ́lẹ̀, ẹ ti máa gbórúkọ yín kiri ilé babaláwo. Kí ló tẹ́ fi ń ṣe báyẹn náà? Ẹ lọ yíwà padà. Ìwà burúkú lẹ́ ń wù, ìwà burúkú gbà tó ṣe gbọ́ sétí, òun lẹ́ ń wù yẹn. Ká má lè múyàn lọ sílé boyfriend kó dípẹ́ máa gbẹ̀yìn lọ gba. Ojú gbà mí tì fún yín, kódà ojú ń tì mí fún yín, ojú gbà mí tì fún yín. Ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ léni o. Orúkọ mi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lèmi ń jẹ́ o. Ẹ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé, mo dúpẹ́.